Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀làbọ́rú ẹ̀làbọ́yè hallelujah o. Èmi ọmọ náà Dr. Modu àgbà. Mo kí yín mo gẹ̀yìn o. Ẹ káàbọ̀ sí gúrú channel yìí. Ìwòsàn ilẹ̀ Yorùbá. Ìwòsàn ilẹ̀ Yorùbá. Bá ṣe mọ̀ yé pé ìlera lọ́rọ̀. Ẹ̀dá tí ó bá ní àlàáfíà. Irú wọn ni wọ́n pẹ́ láyé tí wọ́n gùn lẹ́mìí. Elédùmarè ọba kò ní ṣe wá lẹ́lẹ́mìí kúkúrú, a ò ní fi àìsàn lògbà. Ìdí nìyí tí wọ́n fi create channel yìí fún ẹ̀yin ọmọ Yorùbá. Àtẹni tí ẹ bá láǹfààní láti mọ gbọ́ èdè Yorùbá láti lè máa jẹ àǹfààní àwọn iṣẹ́ ọlọ́kọ̀ òjọ̀kan. Àwọn báyẹn wọ́n máa fi iṣẹ́ oríṣiríṣi sórí channel yìí tó jẹ́ nǹkan ìwòsàn lọ́pọ̀ tó máa pọ̀ gidi gan. Subscribe sórí YouTube channel yìí kó lè máa jẹ àǹfààní àwọn iṣẹ́ náà o. Òní àkọ́kọ́ fúngbà àkọ́kọ́ mo fẹ́ bùn yín ní iṣẹ́ ògùn aràn kan. Ògùn aràn yìí ó ṣiṣẹ́ fún àrùn àyà, àrùn inú, àrùn gìnìṣà, gbogbo àrùn pátá ní ṣiṣẹ́ fún. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ni ò mọ̀ pé àrùn ó wà nínú. Àrùn yìí àwọn olóyìnbó ń pè ní bíyà deworming àbí nǹkan kan ṣá ni wọ́n ń pe orúkọ ẹ̀. Àwọn àrùn yìí tó bá wà ní àyà èèyàn a máa affect obìnrin, a sì máa affect ọkùnrin. Àrùn tẹ́ ń wò yìí a máa mú ẹ̀jẹ̀ ènìyàn. Tẹ́ bá kàn sára ẹnìkan wà tó yẹ pé yóò máa jẹun, yóò máa gbẹ, bí ṣe ń jẹ tó yóò máa gbẹ. Àrùn a máa fà á kí èèyàn máa gbẹ. Àrùn a sì máa jẹ́ kó oúnjẹ tètè máa digest nínú èèyàn tó jẹ́ pé ọba ṣe ń jẹ́ làwọn àrùn náà máa lanu sí. Àrùn a máa fa ẹ̀jẹ̀ ènìyàn, a sì máa mú èèyàn gbẹ. Àrùn gan tún máa ba oyún jẹ́ lára aláboyún. A máa ba oyún jẹ́ lára aláboyún. Ìdí nìyí tí o bá fi mú ògùn àràn yìí wá, ẹ máa bá mi ká lọ. Kí ni tí a bá mi lò? Nǹkan ìwòsàn kì í le púpọ̀ tó bá ti jẹ́ mọ́ nǹkan ìwòsàn ni. Ẹ bá mi wá ń pè wíkan ní dóngóyárò, ẹ lọ bá mi já tòjọ́. Ẹ bá mi wá ojúlówó ọsàn wẹ́wẹ́ tí mo bá tí ì fún rárá tó jẹ́ ọsàn gẹ́gẹ́ mi òrombó gangan. Torí tẹ bá ní ẹ lọ rà ó possible kí wọ́n ti fomi là á. Bá mi mú dóngóyárì, bá mi bomi níwọ̀n bá mi fi gbó dáadáa kó fi aláṣẹ́ṣẹ́ ọ̀rẹ́ fa aláṣẹ́ṣẹ́. A bá mi gé òrombó yìí, bá mi fún omi rẹ̀ sínú omi nǹkan tó gbó yìí, bá mi ṣéèkì ẹ̀ pọ̀. Rọ́ sínú kòǹdóró kan. Àgbàlagbà kó máa mu síbí méjì láàárọ̀ kó tó jẹ àti síbí méjì lálẹ́ tó bá fẹ́ sùn. Àrùn á lọ. Ọmọ kékeré kó máa mu síbí kan láàárọ̀ kó máa mu síbí kan alẹ́. Confirm ni. Àwọn ọpọlọ mìíràn wò pé ti òyìnbó nìkan ni. Gbogbo òyìnbó tẹ́ ń wò yìí, àwọn nǹkan tí mo dáko ló jẹ́ pé náà làwọn náà mú papọ̀ tí wọ́n fi ṣe capsule fún yín tẹ́ ń lò. Ìbílẹ̀ ló dára jù láyé, ẹ jẹ́ ká fi ti ìbílẹ̀ ṣe. Yorùbá ò ní bàjẹ́ o. Subscribe sórí YouTube channel, subscribe. Tí máa mú iṣẹ́ mi wá ó tún lè jẹ àǹfààní ẹ o. Èèyàn mẹ́rin Dr. Modu àgbà, ó dìgbà kan náà.